ẹ bá ṣe fún bàbá wa Olúwo. Àkọ́kọ́ ni pé bàbá wa Olúwo ọlọ́wọ́ bá wa dúpẹ́ fún sà. Ẹ ń bẹ nínú ọba nílẹ̀ Yorùbá yìí tí ẹ̀rù ọba wa láti lè lọ yọjú sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba wọ́n rẹ́dì wípé kákọlù ọba tó dá wọn káti mọ́kànlá wọn. Ẹ̀yin ò sínú ọba bẹ́ẹ̀. Bí bàbá Olúwo ṣe wọlé tí gbogbo wa tá dìde fún wọn láìsí báwo ni wọ́n béèrè dìde tá wá dìde fún wọn, àárí ìkorò kankan lójú wọn pé àwọn eléyàn ọ̀rọ̀ wọlé. Ẹ fi hàn wá ní tá à ń gbọ́ lókèèrè nípa yín pé ẹ̀yin gan lọ́ba tá ń wọlé fún, ọba tá ń wọlé fún kò ní jẹ́ kankan orí yín wó mọ́lẹ̀. Wọ́n lájọ kan sọ náà. Mo kí bàbá mufti ilẹ̀ Yorùbá Edo àti Delta original one, ẹ kú àlejò wa, ọlọ́ba dúpẹ́ fún yín. Mo kí bàbá wa chairman, bàbá wa Olúwo, àwọn tí àwọn àwájú yín lónìí yìí lọ́jọ́ Sunday ọjọ́ keje. Àsìkò yìí ti dá pé kéèyàn máa sọ àsìkò, kéèyàn máa sọ déètì, kéèyàn sì máa sọ ibi tó wà. Ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 lọ́jọ́ Sunday àwa ní ìwájú yín, àwa wo àwa rọ́ọ̀bì tọ́tùrà àrímẹ́tì wálé wúlà márì bíbélàdì Yorùbá Edo and Delta. Àwa ní League of Imams and Alfas ní Yorùbá land Edo and Delta, registered one, authentic one. Nígbà tí ikọ̀ yìí dìde bàbá wa Olúwo, iṣẹ́ kí ni agbélọ́wọ́, kí ni mọ́ṣẹ́ wa, kí ni a fi dáńtàdálẹ̀ yẹ. Àwọn bàbá wa ní 1964, Ọlọ́run dákun gbogbo àwọn bàbá tó ti lọ, Ọlọ́run bá mi kẹ́ wọn. Wọ́n dá wọ́n bìtátùlà yìí mọ̀ wọ́n ní wúlà máa yìí rẹ̀ fi bìládì Yorùbá lẹ́ Yorùbá kí àwọn má bàa jẹ́ mùsùlùmí tó jẹ́ tilẹ̀ Yorùbá. Àwọn bàbá dẹ̀ gbìyànjú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wípé gbogbo ń tó bá ní ìpìlẹ̀ tí ó bá ti lẹ́tótó, bí ìpìlẹ̀ bá ti kú, nǹkan ti kú láyé nù. So àwọn ọmọ àwọn bàbá àtàná àwọn náà ní tòní. Àwa dìde wípé gbogbo àwọn ìdìkọ̀ọ̀kan tó ti yọ ọ́ lẹ̀ ní gẹ́gẹ́ bíi pé ètò Ọlọ́run ní pọ́wọ́ ọmọdé ètò pẹpẹ àbálọ̀bà náà ní wọn kì í gbè. Láti tí àwọn bàbá wa tó ti tó pẹpẹ lórí ọ̀rọ̀ rọ́bítà, akèrègbè tí ọwọ́ àgbàlagbà ò lè wọ̀, àwọn ọmọ wa dìde pé a fẹ́ fi takèrègbè tọwọ́ ọmọdé lè wọ̀, a fẹ́ fi kún ti pẹpẹ táwọn bàbá wa ti ṣe kalẹ̀. Eléyìí túmọ̀ sí pé kèé ṣe pé a fẹ́ gaṣẹ́ àwọn bàbá náà. A fẹ́ continue, we want to start where they stopped. So kọ́lọ̀ bá ṣe gba bàbá rẹ̀ sàrí. Nígbà tá wá wò ìgbìmọ̀ wá wò pé nínú tó lè fa àṣeyọrí fún gbogbo sẹ́tẹ̀ bá fẹ́ ṣe bàbá Olúwo. Àkọ́kọ́ ni pé ọjọ́ yìí pé kìí ṣe pé èèyàn rẹ́dì láti bá tàwọn tànà jẹ́ èmi apá síbẹ̀ ní àfìlímíà 100%. A rẹ́dì láti bá sáà bàbá jẹ́ torí pé àwọn bàbá wa náà làwọn bàbá yìí. Kò sí ẹ̀kẹ́ gbogbo àwọn tá a jókòó yìí tí ò sí bàbá rẹ̀ nínú ìpìlẹ̀ rọ́bítà. Bẹ́ẹ̀ ni kẹ́bá pé wọ́n mọ bàbá àwọn ojú bàbá wa lọ ń bẹ̀. Ọlọ́run náà ti sọ̀rọ̀ inú Kọ́ránì pé rúṣùlán àwọn òjíṣẹ́ kan ń bẹ wọ́n ní kò sọ sí náà wà lẹ́yìnkà ní kọ́búlù adákọ̀ wọn fún ọjọ́ ọmọ wọn wọ́n wá níwà rúṣùlán àwọn òjíṣẹ́ kan ń bẹ lámúnẹ̀kì súnsí wà lẹ́yìnkà àní dákọ̀ wọn fún ọ àìdákọ̀ wọn fún ọ sọ pé wọ́n èso òjíṣẹ́ àwọn tá a dákọ̀ fún ọ rúṣùlán la pè wọ́n àwọn tá a dákọ̀ rúṣùlán. Ẹni tí ó bá ní bàbá rẹ̀ ní rábìtọ̀ tó lè sọ pé táǹbà bá tẹnu míì á sọ fún pé kọ́ lọ ní rúṣùlán bàbá òun fi bàbá tiẹ̀ sí kí àrúṣùlán nù tí ẹ kọ́ ní kò sọ sí lọ́wọ́ àlẹ́yìnkà lẹ́kọ̀ọ́ búrú. Bàbá tẹ́ntọ́ ọba fẹ́ tọ́ka sí pé wọn ọmọ aṣọ́pọ̀ Ọlọ́run fún náà sínú rúṣùlán lámúnẹ̀kìsú sí wà lẹ́kà. So ìdí àkọ́kọ́ yẹn sà. Ìdí ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀ fi lè ṣàṣeyọrí ni wípé àwọn wo ni ọba tó lẹ́ pé Ọlọ́run ló fi wọ́n ṣọba lórí ilẹ̀. Àwọn wò pé tẹ́jọba mùsùlùmí ìkánu wọn tó gbòógì tó rẹ́sẹ̀ múlẹ̀ tẹ̀yányá tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wọ̀bọ̀ tó ní jọ̀bọ̀jọ̀ pé lápá tó lè dásà mú kíọ̀kíọ̀ bàbá Olúwo ni. Torí pé àwọn kan wò wípé ta ló wà wọ̀ ní iṣẹ́ ẹni kẹ́kẹ́ kọ́ lọ́wọ́ wá ń ṣe o ọba kẹ́kẹ́ kọ́ lọ́wọ́ wá ń ṣe o àfá ìgbà kẹ́kẹ́ kọ́ lọ́wọ́ wá ń ṣe o àwa náà la jókòó la wò wípé àwọn bàbá wa tí ń bá ṣẹ́ lọ níwájú yìí kí làwọn ọmọ náà mọ̀ ṣe nígbà ohun táwọn àgbẹ̀ náà roko
gbogbo àgbẹ̀ kọ̀ọ̀kan ní máa ń ní ọmọ tí wọ́n kó lóko. Àgbẹ̀ bàbá àgbẹ̀ wà ní oko ní ńlá yóò wà fáwọn ọmọ tiẹ̀ náà ní oko àròjẹ. Gbogbo àwọn ọmọ wà pàwọ́pọ̀ oko ti bàbá wọn, wọ́n wà ní bàbá à ń lọ bí oko àròjẹ tiwọn náà. Ilé àwa ń ṣe yìí, àwa wò pé a fẹ́ ṣe kọ́ngírẹ́sì pé n tá ń ṣe láti dé yìí lábẹ́nú ẹja gbé kàgbàǹgbà nígbà tá a sáwó, nígbà tá a fẹ́ dàlúrú, nígbà tá a fẹ́ bàlújẹ́, nígbà tá a fẹ́ tí àgbàlagbà kẹ́kẹ́ ṣubú. Ẹ wá já lọ́dọ̀ àwọn àgbàlagbà àti lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà àfáà, ọlọ́pọ̀ àwọn àgbàlagbà ọba làfiwádọ̀ yìí. Ọlọ́jà rí pẹ́sà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam warahmatullahi ta'ala wabarakatuh. Jazakumullahu kull khair. Aki Al-Mudir Sheikh Adigini. Ọlọ́run kó jẹ́ kí orin pẹ̀lú ní dáadáa. Àwọn olóòwò èèyàn tó ní ìṣẹ̀lẹ̀ máa jú ìwọ̀n ẹ̀ ti rí pé sójú ọlọ́run tààrà ni. Ẹjọ́ àwọn àgbàlagbà púpọ̀. Ọlọ́run èyí jẹ́ kó bàjẹ́ fún yín. Ẹnìkan náà ni màá fún láyé ìkú sọ̀rọ̀ nínú àwọn tààjọ kọ́ wọn wà. Dr. Dawood. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه afọ́pẹ́ fún Ọlọ́run ọba tí kò pé méjì pẹ́pẹ́ ọ̀kan náà ni ọba tó jẹ́ pé òun náà lọ́ba tí ń fi ọba jẹ ọba tó jẹ́ pé òun náà ló gbé bàbá wo Olúwo kalẹ̀ tó sì ní kọ́ mọ́ sí ewó Ọlọ́run àbíọ́ mẹ́jẹ̀ ń wórí ọwọ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ̀rí tí mo kọ́ wí àwọn kí ó tá kọ́ lọ́dọ̀ àwọn bàbá wo Olúwo ni kọ́lọ̀ bá kọjẹ́ kárí apẹ́ lórí dáadáa. Ọlọ́run tó gbé yín kalẹ̀ lórí dáadáa tó ṣe yín ní àáfà nínú àwọn ọba tó tún wá ṣe yín ní àáfà fáwọn àáfà tó pé bàbá tó ń kọ́ àwọn àáfà wọn tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wallahi al-azim. ń bẹ nú àwọn táwọn èèyàn ń pè láàfà lónìí tó pé ìtọ́lọ́n fi mọ bàbá wa nínú ìmọ̀ tàwhídù tí a fi máa pé èèyàn lẹ́ni ọlọ́run fi mọ̀ pọ̀lọpọ̀ nù wọn. Bàbá wa dé wọ́n sì ń polongo ọlọ́run náà wà ń polongo wọn. Abẹ́lọ́run ó kọ́ yín ọlọ́run níjẹ́ ọparí láíláí. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo kí àwọn bàbá wa Grand Mufti of Yorùbá land ọlọ́run bàbá bá ní dúró tì yín. Mo dẹ̀ kí gbogbo àwọn bàbá wa ní rọ́bítọ̀ ọlọ́run ọba àdékẹ́ọ́lá kó jẹ́ kí á rin pẹ̀lú dáadáa. Ìgbìyànjú náà kọ́lọ́run kó gbà ní ẹ̀sìn fún wa. Tí àwa gbé bá bàbá wa Olúwo torí pé mi náà ọmọ náà ààfin ni mí, ọ̀rọ̀ tó ti yé wọn ni bàbá sì ti ṣe tán gbogbo tó bá ti jẹ́ dáadáa tí ó bá ti mú ìlọsíwájú bá ẹ̀sìn ilẹ̀kùn ààfin ó sílẹ̀ lóde ìwọ̀n àbájẹ́ pé ní tí ọ̀nà jẹ́ kó kọ́ náà bá kọ́ máa ṣẹ́kù ni ahlan wa sahlan wa marhaban bikum ní fún gbogbo tó bá ti wọnú ààfin yìí. So tí agbéwá bá bàbá wa in táwọn náà wà ó pẹ̀ fún ni. So kìí ṣe nǹkan tuntun ní ọ̀rọ̀ pípẹ́ tí mo fẹ́ sọ ju pé mo kí yín káàbọ̀ sáàfin bàbá wa Olúwo ahlan wa sahlan wa marhaban bikum hayakumullah. Alhamdulillahi rabbil alamin. A fẹ́ kí agbóhùn lẹ́nu ọba Olúwo. Bismillah. A dúpẹ́ lọ́wọ́ ọba kan ṣoṣo tí ò pé méjì, ọba kan ṣoṣo tá à ń pè ní Olódùmarè tí ń jẹ́ kábíọ́ kò sí. Ó sì fi yé a nínú Al-Quran pé n tí ń jẹ́ kábíọ́ ò sí ní wátárẹ́síkò mọ̀ntẹ̀ṣáò gẹ̀rì ìsáàbì, ọba tí ń ṣọlá tí ì ṣèṣirò ní ń jẹ́ kábíọ́ kò sí. Òun ni ọba, àwa tá à ń jọba yìí àánú rẹ̀ ní òfin ní kí a máa pè wá ní ọba,
kí wọ́n máa pè wá ní kábíyèsí nítorí pé àwa là ń rólé fún nínú ààfin rẹ̀. Nígbà tó yẹ pé Ọlọ́run lọ́ba tí ì ṣe òrìṣà kan lọ́ba tí ì ṣe òrìṣà kan ní kábíyèsí, a jẹ́ pé gbogbo ẹni tí bá ń jẹ́ kábíyèsí ó ń rólé fún ọba kan ṣoṣo tí ò pé méjì, tó ní gbòǹgbò, tó ní orúkọ gangan, Ọlọ́run ọba. Àwa sì ń sọ nítorí pé Yorùbá ní ilẹ̀ Yorùbá ní ẹni kèmí mọ́, wọn ò ní máa fi kéwù sọ̀rọ̀ fún Yorùbá ní ẹni kí n máa sọ fún kó lè bá yàn, torí láti ilẹ̀ Yorùbá ó ní tọ́lọ́ ń fẹ́ ṣe fáyé. A sì dúpẹ́ ń pa wá ní ó mú, torí Ọlọ́run máa kò sí ààfin tí wọ́n túmọ̀ rí sí ààfin Olódùmarè, ibí ló ti kọ́ bẹ̀rẹ̀. Nígbà tí ìṣe mi lọ́ba tó yẹ Ọlọ́run lọ́ba, ààfin ọba kí ló jẹun? Ààfin Ọlọ́run. Ilé Ọlọ́run ti wà, mọ́sálásí. Ilé Ọlọ́run wà, mọ́sálásí lòun. Àwọn Kìrìsìtẹ́nì náà nílé Ọlọ́run tí ń ṣe. Mọ́ àwọn tí jẹ́ pé ẹ̀sìn èèyàn, ẹ̀sìn Yorùbá, ẹ̀sìn èèyàn ni máa ń múyàn wá ìbọ̀rìṣà ní ẹ̀sìn èèyàn. Gbogbo èèyàn ní ayé, ẹ̀sìn èèyàn, gbogbo ẹnikẹ́ni nílé ayé, ẹ̀sìn wọn ni ẹ̀sìn kíni? Ìbọ̀rìṣà. Má ti tọ́ lọ́hùn, ìsì máa mú kan nínú àwọn èèyàn tí ó wà rán wọn pé ẹ̀sìn tí yín lẹ̀ ń ṣe wọn o, èmi mo ní ilé ayé yìí àtẹ̀kùn rẹ̀ o, èmi ni láńlọ́ọ̀dù bí yìí o, èmi mo dá ayé yìí o, èmi tí mo dá yín, tí mo fún yín ní mímí, tí mo fún yín ní kẹ́ ẹ máa gbá ká kẹ́ ẹ máa gbẹ́sẹ̀, èmi mo ní yín o, èmi ni ẹ sì máa ṣe kíni? Èmi mo fi yín sí. Ó ní iye ìgbà tí mo fi ọ́ síbẹ̀ tó fi wà ńbẹ̀. Kì í ṣọba nìkan ló fi bì nìkan tí wà ńbẹ̀. Ẹ̀yàn gan tí ń bẹ nù ìlú, ó ní iye ọjọ́ tí ó fi jí o gbé lórí ilẹ̀. Ọlọ́run yìí ló yọ̀ǹda ilẹ̀ tó ń gbé fún ọ. Bàbá rẹ kankan ló nílẹ̀ yìí o. Wọ́n bí òun bí wọ́n ṣe bí bàbá rẹ̀ ní ẹbí wọn náà. Òun kọ̀ ṣáájú rẹ̀ dé ni o. Mẹ́mi tí mo nílẹ̀ yìí, tí mo níwó, tí mo nílẹ̀ Yorùbá, tí mo ní Nàìjíríà, tí mo ní gbogbo ayé yìí, òun ni Ọlọ́run ọba. Ọba kan ṣoṣo tí ò pé méjì. Kì í sì ṣe bí nìkan lọ́dà. Ó tún dábò míì. Tọ́ ọ̀mọ àwọn tó fi bẹ̀, bóyá èèyàn ni ẹ ń pè hàn, bóyá àwọn ìpè wọn léèyàn. Ó dábò mí o. Òkè èèyàn má rí rẹ̀ bí pò ń jẹ́ nǹkan kan. A dúpẹ́ lọ́wọ́ ọba yìí. Torí mo máa fẹ́ gbé ga pọ̀ nítorí ó nìkan mo bẹ̀rù. Mú gbogbo ohun tí mò ń sọ yìí tí kì í, mo sì ń kí Ọlọ́run tó fi mí jọba ni. Nítorí ní tó ṣe fún mi kò sí lénìí, àti mi pé kò sí ọba náà tó lè sọ pé òun nírú ọlá tí mo ní. Ọlá yìí ti pọ̀ jù. Ní tí ò ṣe fáwọn baba ńlá mi. Tó yẹ pé mi ìgbà tèmi la mọ ààfin Olódùmarè ní pé ààfin Ọlọ́run ní pálásì. Tá a máa rò pé bóyá ààfin àwọn ọmọ ọba lọ́lá ààfin òun ló lọ mú ilé kan tó lẹ́yìn lẹ́mọ̀ ẹ̀yìn lẹ́mọ̀ sí kíni. Ni wọ́n àárín ní ti máa mú àwọn tí wọ́n jọba. Ó bá sì wù ń gbà míì, ó tún lè ó lè dá gbogbo ẹ̀rọ. Ó ti mọ́ ọmọ ẹrú rí tí ò múnú àwọn ọmọ ọba. Ó ti mú orí. Kì í ṣe ń wo amọ̀lú tó ti mú. Nínú àwọn tí a máa kọ̀tàn tipẹ́ tọ́lọ́ ń fún ní báírò àti pẹ́ẹ̀nì torí kò tètè fáwà. Ní àkọọ́lẹ̀ ìtàn until 200 years ago láṣẹ bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹkan lẹ̀. Ẹ̀yìn bá lóun hàn pẹ́ sórí irọ́ nípa. Kò sí ń tọ́ á sórí tó lè dàbí àkọọ́lẹ̀. Sórí. Ọlọ́run ò ní jáwọ́ ọmọ yẹn pé àná ò ní dáa jèní lọ. Èmi o, àná tèmi kò ní dáa ju èní lọ. I will never know a better yesterday. Ẹ̀yìn bá ní bàbá wa ṣe ń ṣe látijọ́ láti máa ṣe bó lọ́lọ́run ṣe pàṣẹ fún ọ ní ìsìn.
ìsìn tá a láàfin Olódùmarè ó ti dáa ju tàná lọ. Ó sì gbọ́dọ̀ máa ju àwọn bàbá rẹ lọ ni. Tó o bá ti ju bàbá rẹ lọ, ẹ̀yin bàbá ọ̀daràn. Bí bàbá bá lọ, kí láà ṣàdúrà fún? Bàbá ẹ̀yin wọ́n dá o. Bó o bá ti wá ju bàbá, kò rí bàbá bó bá ṣe wù kọ́ ga tó. Tí ìgbà rẹ ò bá dáa ju ti ìgbà tí wà ní ìsìn tá ń lò ẹ̀mẹ́kọ́ dáa ju gba ayé ànábì lọ. Ṣé ẹ̀mọ́ ni? Ànábì èlò mọ́tò, ànábì èlò bàálù. Mọ̀ntọ́ lọ ń gbé wá fún mọ̀mọ́. Ohun gan ọlá tí ń ṣẹlẹ̀ ní ìsìn ní Mákà ohun gan òfojú yìí. Inú ìyà ló ti ṣe iṣẹ́ hùn. Ìyà àwọn bàbá tiwa náà táwọn náà jẹ, ń kálukú ló jẹ ìyà tí àwa náà ń jẹ ìyà fún àwọn ọmọ wa lọ́wọ́ ń sìn. Mo kí Ọlọ́run púpọ̀ nítorí àánú tó ṣe fún mi, àánú tó ṣe fúnlẹ̀ Yorùbá, àánú tó ṣe fún Nàìjíríà, àánú tó ṣe fún Wó, láti ìlú Wó tó ti fẹ́ gba ayé là, tí gbogbo ọgbọ́n bá ní wọn ọba àmọ́ pariwo gbogbo àwọn ọba ni ó dàrú lé Ọlọ́run ẹ fi hàn lẹ̀. Ẹnìkan ò lè gun àkàsọ̀, ó gùn pẹ̀lú èèyàn 6. Ta ni máa gàkàsọ̀? Ìkọ̀ọ̀kan. Nítorí tó o bá gùn pẹ̀lú èèyàn 6, àkàsọ̀ ó sì kíni? Ńgbà wọ́n bá gàkàsọ̀ tí ẹ dóorúkẹ. So èmi ń gòkè lọ́wọ́, àwọn yòókù ń bọ̀. Gbogbo wọn ni o, Ọlọ́run ló láàfin ó ní ọgbà. Abẹ́gbọ́, ọba tó ní ààfin ó ti ṣetán láti gbà, ńgbà ó ti fi lé lẹ́lẹ̀, yọ ọgbà yòókù. Gbogbo wọn tí a máa ń jọba kábíyèsí ni ò ní bọ̀rìṣà mọ́. Èyí tí bá ti ń bọ̀rìṣà yọ ọmọ tẹ́ni. Tó tọ́ ni, alórìṣà bíbọ téèyàn ni. Téèyàn máa ṣe ń gbà ìmọ̀. Wọ́n bọ̀rìṣà Mẹ́kà rí. Téèyàn táwọn ará Mẹ́kà nu kìí ṣe àní ètè èèyàn, nǹkan èèyàn yàtọ̀ sí tètọ́lọ́ mú wa. Bọ́lọ̀ lọ́rọ̀ ànábì sí. Bí ọ̀bá rán náà ṣe ìpínlẹ̀ ìlú lè sóríire. Ìlú wọn ò sóríire rí. Àbẹ́mọ̀ ni, wọ́n kà ò sóríire rí. Àfi gbé ọmọ tó bímọ mọ̀. Tọ́lọ̀ wọn aránṣẹ́. Òun lọmọ tó pègùn rẹ. Ọlọ́run ó jẹ́ àmọ́ bímọ tí ó pègùn rẹ. Ẹ̀yin náà mọ̀ pègùn rẹ nù lé yín. Torí èmi ti pègùn rẹ wò. Nígbà mo dé ègún parẹ́. Ọlọ́mọ wo? Ọlọ́mọ lùyìn, ọmọ ìyá tó bí ọlọ́mọ. Ọmọ bàbá rẹ̀. Bọ́ bá ti lọ́ọ̀mọ. Gbogbo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tó ṣe. Ẹ wo tí màmá fẹ́ máa dúpẹ́ lọ, ìní lè kí. Torí ọlá tọ́lọ́ ń ṣe ti pọ̀ ju èmi lọ́ba àkọ́kọ́ tí ó kọ́ lò láti gbógun tòṣà. Kò lo ọba yìí, kò lo Sùlàìmánà gan fúnrú ẹ̀, kò lo Dáúdà fúnrú ẹ̀, láwọn ọba tí a mọ orúkọ wọn tí téèyàn sọ pé téèyàn mọ tún fẹ́ tọrọ ọlá wọn. Ẹ rò pé owó lọlá ni, owó ìsọlá o. Ọgbọ́n ni bàbá gbogbo ẹ̀, owó gan ẹrú ọgbọ́n ni, ọlá ẹrú ọgbọ́n ni. Ọgbọ́n tó sì ga jù ní kọ́ ọmọ Ọlọ́run lọ́kàn. Ọba ọmọ Ọlọ́run lọ́kàn ọgbọ́n. Tọba ní ọ̀sìn lọ́hùn àtògbẹ́ bàbá àwọn bàbá àmọ́ sí lọ́hùn ṣùgbọ́n àtòmọ̀ bọ̀rìṣà ó lè sin ọ̀gá méjì. Kò possible. Ó lè sin lọ́hùn kò tó bọ̀rìṣà. Ìka ló ṣe o. Ọba yìí ṣe gbogbo ẹ̀sìn ìwọ lòun ló lé fọlọ́hùn. Àkọ́kọ́ ní ìtàwọn ọba alẹ́ Yorùbá kò gbọ́rú ẹ̀. Nígbà ọba yìí sí gbogbo ẹ̀sìn. Àfáà ni mí tẹ́lẹ̀ kí n tó bọ́ sípò yìí. Mọ̀mí mo ṣe bọ́ sípò yìí, mo ti kúrò láàfáà. Mo ti di àfáà àrólé tani? Àrólé àwọn ànábì. Pásítọ̀ àrólé Jésù. Bí wọ́n bá ti bọ́ sípò yìí, àrólé tani? Àrólé Ọlọ́run. Ọba dà àrólé Ọlọ́run. Ṣé o ti gbàgbéga àbọ̀ gbàgbéga? Kí ni mo fi ní mú ìsáàfáà mọ́ ní ìsìn?
mo ní particles àfáà lára, mo sì ní ẹ̀jẹ̀ àfáà lára, mo kéwú, ṣùgbọ́n mo ti gbàgbéga. Bí yẹn bá ti dọba ó ti gbàgbéga, kì í ṣe pásítọ̀ mọ́. Bó bá jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀, àròlé Jésù àtàròlé Ọlọ́run owó lọ́ga jù. Ìgámọ́ o, mo sì wáyé o, ilé ìgámọ́. Ọlá ìṣe olówó gíga wá nu, yẹn ìṣe gíga, owó ìṣe kankan, ọlá tí mo ní. Sùlàìmọ́ náà náwó ni. Ṣé á náwó ń gba Sùlàìmọ́ náà? Ṣé á ná owó táà náà? Ẹ sì ń fi ọlá Sùlàìmọ́ náà tọrọ gbogbo ayé. Òun ò sì náwó. Ẹni tí ń fi orúkọ kábíyèsí tí fi ń forí balẹ̀ fún ọ̀sà. Adéèmọ tí ń jẹ́ kábíyèsí, àlọ́ náà ní ń jẹ́ kábíyèsí. Ọwọ́ á jẹ́ orúkọ Ọlọ́run. Mọ fún òrìṣà ń gba òrìṣà ọ̀tá ní fàyè yìí. Àkọ́kọ́. Bàbá kọ sọ́nù. Abẹ́rẹ́ ni. Ní gbogbo ilẹ̀ Yorùbá, àníṣẹ́ òòṣà bíbọ ọ̀tá ààfin ni, ààfin Olódùmarè. Àfi tí ìbá sọba lóko, àfi tí wọn ìbá kí ọ́n kábíyèsí nínú òòṣà bíbọ ìṣọ̀tá rẹ̀. Ẹni tí ń gba ògo ọ̀gá rẹ̀. Kọ́ gbogbo ọba mọ̀. Wọ́n mọ̀ ní jẹ́ kẹ́lò àná àjọṣíà ìtọ́lọ́run ẹ̀mí, Olódùmarè lọ́rùn ẹ̀mí. Olódùmarè lọ́rùn ẹ̀mí ń ṣẹ́ sí gbogbo ọba ní. Nítorí tí mo sì gbọ́dọ̀ máa sọ ní pé àjọṣíà ń gbọ́dọ̀ máa sọ. Nítorí àjọṣíà ẹnìkan ò lè dá mi lẹ́nu dúró. Ká lọ kóòtù wọn ò lè dá mi dúró. Pé kí n má sọ ọ̀rọ̀ ní pé Ọlọ́run ọba ló ní ipò ọba. Ó sì kórìíra ìbọ̀rìṣà níbẹ̀. Àti tẹ́ ìbá sọba lókù. Tó ọba ti ń pè ọ́ lọ́ba, tó ń jẹ́ kábíyèsí, tó ọba ti ń bọ̀rìṣà, sọba máa ń fìdí nìkan ọkàn wá ń bẹ̀. Ọlọ́run ò recognize ẹ o. Yes, kò recognize ẹ. Olódùmarè ò recognize ẹ. Ẹ lọ wo ìwé àwọn èèyàn bá lólódùmarè sàlá nǹkan gbà ọ́n lóyún tí wọ́n ń pe Olódùmarè nílùú tí a mọ̀. Àwọn èèyàn mọ̀ pé Olódùmarè ní gọ́ọ̀dù, mọ́tọ́ bá ti kan àwọn àlá nìkan, ẹrù ẹ̀ ń kálukú ẹ̀ máa ta rẹ̀. Ẹ bá dénú Bíbélì àwọn Christian nísìn, ẹ bá rí tí Dáúdà, Zebúrátù Dáúdà tí wọ́n ń pè Psalms, tí wọ́n bá ń sọ ẹ̀rí tí ọmọ Olódùmarè ní ń kọ sínú ẹ̀ nílé Bishop Ajayi Crowther lọ́kọ sínú Bíbélì. Ẹ lọ́ka Psalms of David, Zabura, tó bá ń dákọ̀ ọkùnrin dákọ̀ ní Olódùmarè. Ṣé èèyàn náà sọ pé Ọlọ́run àwọn Christian ní ìṣe Olódùmarè? Olódùmarè ìjìnlẹ̀ orúkọ Ọlọ́run, àṣekágbá ẹ̀nà. Ọlọ́run kì í ṣe orúkọ ẹnìkan nítorí olú ọ̀run lọ́lọ́run. Mọ́tò bá ti ní Olódùmarè, ìyẹn ní pé ẹni tó dá gbogbo èèyàn tó sì mọ bí gbogbo ẹ̀ parí sí. Ẹni tó ní odò tó sì mọ bí gbogbo ẹ̀ ń rìn ní gbogbo ẹ̀ lọ ní à ń pè ní Olódùmarè. Òun ló ní odò. Odò gangan ni the most important. Kí ni odò? Lọ́sọ̀ bí fáwọn. Wọ́n máa rò pé Ifá kọ́ ló lodò o. Nítorí ẹ̀ ni wọn ò fi lè pé Ọ̀rúnmìlà ní olódò o. Ẹni tó ní odò, ọgbọ́n ni wọ́n ń pè ní odò. Ìjìnlẹ̀ ọgbọ́n tó ga jù, ọgbọ́n tí ò ní pẹ̀kun. Ìjìnlẹ̀ Yorùbá ńlá fi ní ẹ̀yin Muslims ẹ gba kí ló gbọ́ ẹ gba àṣà yín. Ẹ̀ẹ́dẹ̀gẹ́ ní irúkẹrẹ òòṣà ní kíní kan ntọ́ ọba ti pe kíní ntọ́ ọba ní tọlọ́ọ̀nì. Ilẹ̀ tí wọ́n bá ń bọ̀ sábẹ̀ tẹ́ ẹ bá gbé mọ́sálásí bẹ̀ ó ti di kíni. Ilẹ̀kẹ̀ ẹ̀yin Muslim ẹ máa lò ó. Kí káwọn ọmọ Yorùbá kí wọ́n lè dúró tì yín. Ẹ bá ń lo fìlà tí ì ṣe fìlà Muslim, tí ì ṣe fìlà Yorùbá, wọn ò ní rí yín pé wọ́n mọ̀ ní
fìlàtà máa ń lò jù fìlàtà jẹ́ àwọn haúsá ni ìyẹn ò sì sọ yẹn di muslim kọ́rẹ́tà bá wọn jọ́ọ̀sì christian àwọn náà ń lo tàjíà irú èyí tí ìmáàmù lò ẹ wọ pamọ́lẹ̀ irú èyí tí ojúlówó dé ẹ bá wọn ká ẹ pamọ́lẹ̀ kí ẹ mọ̀ pé yorùbá muslim ni ẹgbẹ́ àṣà yín ìtorí ẹ̀ lẹ́fìrí tí wọ́n máa ní ilẹ̀ kẹrin tòṣà ní ìlú tí mò ń lù tòṣà náà ni tọ́lọ́run ni mo kí yín púpọ̀ mo ń ròyìn ọlá tọ́lọ́ ń ṣe síbí yìí ọlá tọ́lọ́ ń ṣe síbí làwọn òótọ́ tí mo ń sọ fún mi tẹ bá rí òótọ́ kò sí ọlá tó tó òótọ́ ẹni tó bá lè sọ òótọ́ tó lè dúró tí ò parọ́ fáyé ẹ mọ̀ pé ọlá ti pín sọ́dọ̀ ẹ̀ ní owó òfin jọ́ lójú àwa máa ń náwó tí ó máa ké tí ó ní ó sì tọ́jú mi ó sì kó ń pamọ́ àbí ń tẹ́wó ni mo ti lọ́lá tó pọ̀ ọgbọ́n yẹn ti tó ọgbọ́n ni ọlọ́run fi ń sọ̀lá ṣé mo gbọ́ ajíkiri aláàpá wọ́n wá kí nítorí ẹ̀ ń lè àwọn christian wọn ní bẹ́ẹ̀ mi wọn ò tí ì mọ pé nǹkan mi wà tó ju ẹgbẹ̀rún lọ wọ́n mọ̀ ní táwọn bá lẹ́gbẹ̀rún ahọ́n mi tèmi bá ní zillion tongues àní sọ̀rọ̀ mi bí báyìí àfi kí n máa yan ọlọ́run ó lágbára pọ̀ ọlọ́run ní agbára ẹ̀ pọ̀ tó bá wọ́n 100% protection ọdún ẹ̀ ló wà ò ní ìdè ọlọ́pàá ò ní ìdí kínní bẹ́ẹ̀ ṣe ń wo nítorí ń bá bọ̀ ìṣà gbogbo òwe yìí bandit ò lè débẹ̀ wọn ò tú bandit ọ̀hún rè wàláhì mo fọlọ́n bu ẹ̀ ní gbọ́ ẹ̀ gbọ́dọ̀ gbọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ọ̀tàn ìfúnga ẹ̀yìn táwọn bàbá wa ti ṣe é lẹ̀ tẹ́lẹ̀ wípé wọ́n gbọ́ àwọn ọba gan ká ti wà tó gbọ́ lọ́run lọ́kàn yìí tó sọlí òòṣà di mọ́ṣáláṣí àwọn oore tí ó wà nílẹ̀ tọ́lọ́run fi gbàdúrà táwa nìyẹn àwọn mẹ̀mẹ́dù lámúyẹ àyìnlá àwọn ìbírin adé abíyá adékànbí aláùsá àwọn báàkì àmì bàbá ilé aláàsán bàbá alálùyẹ bàbá alẹ́ àmì báàkì bàbá abdulrahman àjíkọ àárẹ̀kí gba bàbá wọn nítorí tí ibrahim ọba ṣe dáadáa muhammad ò lè rí nǹkan ṣe wọn àwọn bàbá ńlá muhammad sallallahu alaihi wasallam ìní àṣe dáadáa ọlọ́run ọ̀wá kò ibi tí ibrahim ti ń bọ̀ kò fọ́ láhùn síbẹ̀ dáadáa ó wá jẹ́ kó jẹ́ ń pọ́ màmá rẹ̀ ibi tó ń gán lọ tẹ̀dó abẹ́rẹ́ tó mú ìyàwó rẹ̀ lọ ó wá ní ọláhùn wọ́n pọ̀ kàkà dìde mẹ́jọ wájú ló fi ọlá àti ibrahima ẹ sì rí pé torí ibrahima ni wọ́n fi máa kó gbogbo ara ilé ibrahima gbogbo ara ilé ibrahima ládàmọ̀ wọ́n bá ní wà láhálì ibrahima gbogbo ara nítorí ibrahima Ọlọ́run sì ń dáríjì gbogbo àwọn èèyàn bí wọ́n bá gbé òòṣà kìí ṣe nǹkan kékeré o agbára ńlá ni o èèyàn lásán kọ́ ni máa gbé òòṣà o nítorí Ọlọ́run fi àwọn ẹ̀mí kan sí ara àwọn òòṣà yẹn abẹ́gbọ́ kì í ṣe ti Ọlọ́run lọ́kàn bíbẹ̀ fún tàjẹ́ èèyàn ṣùgbọ́n tọ́lọ́run bá fún èèyàn ní agbára ó fún Ibrahim lágbára láti gbé òòṣà ó fún ànábì Muhammad lágbára láti gbé òòṣà ibi àti gbé òòṣà ẹ wo bí àtúbọ̀tán bẹ́ sí rí ibi tó ọba àkọ́kọ́ tí ó kọ̀ fún lágbára láti gbé òòṣà òun ló jókòó yìí sọ́lá ń sọlá àbí ọ̀sọ́lá nítorí ọjọ́ ọ̀la bíi ó ti dá kìí ṣe àmì kìí ṣe àṣẹ ó ti balẹ̀ ní irú ọlá tó ṣe èyí tó bá ṣe sílẹ̀ Ìgbò kí a ṣe sí tó bá jẹ́ ilẹ̀ Haúsá ló ṣe sí kò sí ilẹ̀ Haúsá tó tán Uthman Dafodi ò ṣe dáadáa nípò mú ìmọ̀ Ọlọ́run lọ́kàn wá ṣùgbọ́n kò gbé òòṣà abẹ́gbọ́ ìfẹ́ ti sọnù Nàìjíríà ẹ má jẹ́ káwọn èèyàn máa dá ká máa bá ti rí Fúlàní wọ́n bá ti rí Haúsá kí wọ́n lé wọn wọ́n lé ọ̀dà wàhálà lẹ̀ nítorí orí Fúlàní ọ̀nà nítorí pé oní Fúlàní ni
we can't be discriminating. Discrimination ti pọ̀ jù ń lù yìí. Ìbáwọn South Africa ni ń lé àwọn Nàìjíríà sódà nítorí Nàìjíríà kan ṣe nǹkan kékeré ẹni gbogbo Nàìjíríà ká máa lọ. Ẹ̀yin náà ni wọ́n ń ṣe fún yín ní South Africa, ẹ̀yin náà ń ṣe fún àwọn kan bí ìtẹ́jọ́ ń gbélé. Nígbà bá lu ọmọ ọdún mẹ́fà pa tẹ́ ẹ pa kíní wọn sáwọn náà ní wá bí wọ́n ṣe corruption sì tún wà. So wọ́n rí àwọn ọmọ Gàmbé tí a lè recruit wọn ni o àfi kí Nàìjíríà ẹ̀ka nífẹ̀ẹ́ ara wa. Then ó kí ni o láti mufti ibẹ̀ sì jókòó la ká máa kà àlùfáà wa Jígìnì Mudir ìmáàmù wa láti Sẹ̀pẹ̀tẹ̀rì ìmáàmù wa ní Ọ̀fà akínyìn bàbá ẹ̀sìn ni wà òkìnyìn amir tàwọn gbogbo olóko ọba Dr. Abanikanda amir Ọ̀ṣun àti ẹ̀yin òkìnyìn OKOS òkìnyìn ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ má bínú àwọn mo gbọ́ àwọn táwa bíi mo kíyìn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba aláṣẹ mi àfàṣẹ Ọlọ́run ǹjẹ́ ọba ti fàṣẹ mi ṣe kọ́lọ́ ń yẹ̀yẹ́ mi ǹjẹ́ ọba ti lo nǹkan mi yàtọ̀ sí agbára Ọlọ́run tí ì sí òun nìkan ní ìdójútì yàn agbára mọ̀ pọ̀ mbẹ́ o ní èdè àti ọ̀fẹ́ ni ọ̀fẹ́ 100% protection 100% ni o gbèsè 99 o tó sọ mi báyìí tí o sì ṣe tí ẹnìkan ṣe wọ́n bá tí bá ń bọ̀ wọ́n kàn ní alihamdulilayi àtúfẹ́ ga nìyí o lọ́gbà tó ogun ká bá ti dé alihamdulilayi ó ṣẹ́gun ẹ̀ kọkàn gbàǹpẹ́ lọ́hùn tí 100%. Ṣé ọlọ́pàá wa lè sọ wa ọlọ́pàá bẹ́ẹ̀ ọmọ tí ẹ̀ ó ti sọ́nlé ó ti sọ́yàwó ẹ̀ ti mẹ́lé tọ́sán sọ rẹ̀ èmi gan-an ní àwọn ààbò tèmi ń fi ìmánì Ọlọ́run gbà ìmánì nìkan ti tó ọ̀fẹ́ nìyí alọ́fẹ́ lẹ́mí the best things in life are free nítorí dáa jù láyé ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ bá ń sọ pé òun ó ṣe wàhálà ètò yíya ìgbọràn ni ìyá fi ń jẹ ẹ̀dá ẹ̀rọ bá ìgbọràn ló mú bàbá wa Ádámà agbọràn ni tí ọba sá ìgbọràn. tí ọba sá ìgbọràn lẹ́yìn ọ̀sá ìgbọràn tí mo ṣe wà mo sì ti gbogbo rẹ gbogbo táwọn bàbá ńlá mi ti sè téèyàn bá ti òrìṣà bíbọ olóburú jù ègún ni ègún òun ló burú jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí tó gbọ́dọ̀ tó o bá ti bọ ìṣà ọ̀sánú ọmọ rẹ ọ̀sánú àwọn ọmọ rẹ má wo ìlú mi o wọ́n pọ̀ ní China wọ́n pọ̀ ní ọmọ tí bá wọn ọmọ tí wọ́n gbọ́ ìta wọ́n gbọ́ ìta wọn gbọ́ ìta wọn lọ ìta wọn tẹ gbólé bàbá wọn lórí ẹni bàbá wa lògùn àsánpè sí bàbá wa ọba dá àfa lẹ́nu bàbá yín lògùn bàbá yín sànkó bàbá yín lọ sùn gbogbo ẹni tó bá ti jẹ́ Yorùbá wọ́n má bá wọn dé wọn ní ògùn lórí o ẹ má bá wọn dé ògùn lórí ẹ bá ti dé ògùn lórí yóò sì pè fún ìjọ wa. Ẹ bá gbogbo rẹ̀ mọ̀ tí ẹ túlé ṣàtúlórí ó sì lò fún ìpín tí bá Yorùbá jà indirect wọ́n rò pé àwọn ń ṣe àwọn ń yẹ wọ́n sí wọ́n ń ṣe tí àwọn bàbá yẹn ò rí òkúgbó ẹkún ní òkú mọ́ ọwọ́ fún ṣìnà ọlọ́run ṣìnà sí èkó kọ́ lónìí wọ́n máa ń pè lọ sí àdúrà. àdúrà ni àbọ̀ tí èpè ọ títí ń jẹ fún ọtí èbó ọmọ yẹn jẹ fún inú ọ̀pẹ ló ti wá ńlá àwọn nǹkan mọ ní tí wọn wà á mọ òun fọ mọ ṣé ìwọ gan ẹ̀yin lẹ tó ń pe àwọn bàbá yìí ní apààyàn ògún ò rí mọ́tò rí
mọ́tò méjì ó lásídẹ́ǹtì ológun lọ́pàá àyàn bàbá tó bí a àbí gbogbo aláṣàgbà ń gbógun ń gbé bàbá wa ni ẹ lè dínà bàbá yín o kò sí àáfàá tó gbọ́ yóò bá nìyí tẹ́ bá ti ka nígbà gbogbo wa ti ka wa bọ Èkìtì ni ṣé Èkìtì ọ̀ka rẹ̀ kó Yorùbá ní ìsìn so ẹ̀ẹ́dẹ̀ lè sọ Ògùn láìda kọ́mọ Èkìtì má dá yín lò àbí bàbá sọ̀rọ̀ Ṣàngó láìda sọ́mọ yóò ní dá lò ẹ̀sọ́ gbogbo nígbà àti gbogbo wa ti pera wa Yorùbá lẹ́yìn ogun tó ṣẹlẹ̀ ń gbàjọ ogun Kírìjì gbogbo wa ti di a ti pera wa Yorùbá àwọn míì ṣe Yorùbá tẹ́lẹ̀ àmọ́ àwọn kẹ́dù àmọ́ àwọn tí mo ṣe Yorùbá táwa ń sọ yìí Yorùbá tẹ́wọ́ wọn ọba ti kí ní ṣe wáyọ̀kì tá a bá fẹ́ dàálẹ̀ ká tún sà wọ́n ṣe Yorùbá Yorùbá tí wọn ìbá ti fi ṣe wáyọ̀kì ẹ̀yà ni ìwọ́n gbogbo wa ti pera wa Yorùbá so gbogbo àwọn tá a pera wa Yorùbá gbogbo bàbá tó bá wá látọ̀dọ̀ wọn bàbá àti tátún ni wọn ò lọ sí bí ogún ò ṣe bí ogun lọ́kọ́ wa bá ṣe máa survive ó lọ sí ọkọ̀ ogun lọ́sọkọ̀ pé èèyàn nígbà tí ò tí ì sí doctorate tí ò tí ì sí professions nígbà engineer ayé àtijọ́ kò sí profession ju kéèyàn ṣàgbẹ̀ àgbẹ̀ arójẹ́ kéèyàn dẹ̀ lọ sí àgbẹ̀dẹ kọ́ Ògún ló ṣe ọkọ́ ó fẹ́yìn ọmọ Yorùbá ń gbé tí ẹ̀bẹ̀ fẹ́ jẹ́ fi ọpa yín kí ni kẹ́ ṣe kẹ̀bẹ̀ máa jẹun ṣé sàbádà ló kọ́ yín àbí ń pa yín ẹ̀ ń pa ọ́ mọ́ bàbá yín kò rí mọ́tò lásídẹ́ǹtì ẹlógún lọ́pàá yẹn kò rí báyé o Ògún ò rí báyé ọkọ́ lọ́mọ̀ àtọfà àtàdá kò rí báyé wọ́n gbé ìbálẹ̀ bẹ́ẹ̀ bá ní wọ́n á búra nísìn mo lè fògùn búra kí ni kò gan pa mí tí ìgbà jókòó bí mo mọ̀ pé bàbá mi ni kò lè pa mí bàbá sí bàbá ara kí ló kọ bàbá yín bàbá ń gbọ́ ṣé kẹwàá ní abẹ̀rẹ̀ ẹ̀ ń pa mí ṣé yóò pa yín ni bóun ni tó bá tiẹ̀ jẹ́ pé ń sẹ̀mí kí ni wọ́n mọ̀ ṣe fún yín. Bàbá tó bá kọ́ mẹ́. So àwọn tí ń sọ̀rọ̀ yìí wọ́n ń ba orúkọ bàbá wa jẹ́. Àwọn tí ń sọ pé kọ́ pààyàn ṣàgbọ́ pààyàn wọ́n ń bó kọ́ bàbá ń jẹ wọ́n sì ń lé àwọn èèyàn sá. Ẹ mọ̀ pé torí ẹ̀ lẹ́yìn fi sọ pé ìsọmọ Ògún ẹ̀ ìsọmọ Ṣàngó. Nígbà tí wọ́n ti ní yọ́ ọmọ pààyàn Ògún tèmi mọ̀ ti ń pààyàn èyí tó wá láti Ghana ni ó wá láti ibi tẹ́ ìmọ̀ rí ìmọ̀ yún rí Ògún bandit ajígini wò ó ajígini yóò Ògún bandit ni ẹ̀ Ògún tèmi mọ̀ ń lọ Yorùbá kì í pààyàn kì í pààyàn ọmọ ẹ̀ kí gbé nípa lọ́wọ́ àtijọ́ àwọn eégún tí ń ṣe ń sìn eégún tó ti lẹ́mìí burúkú nù ní láyé àtijọ́ eégún ke àfi ṣọlá ni èèyàn jó àjọjó ní ìsìn mo ti bá ní àwọn eégún yẹn ní ọ̀dọ̀ tèmi o wọn ò lè wọ àfẹ́ mi wá nítorí pé wọn ò jẹ́ kájọjó wọ́n mú àdá àti ọ̀rẹ́ wọ́n náyà wọ́n ti sọ́dẹ̀ ẹ̀sìn eégún eégún bá jáde ń wò tí ẹ̀ bá lọ́rẹ́ tí ẹ̀ ládàá kó jáde ojú òkú káṣọ sí kíni ìbá àwọn mascoti wá tá àjọjó yídì tọ́lẹ̀ àwọn mascoti àwọn eégún náà nù eégún ìbò wọ́n sì jó wọ́n ń jó gidi ní ẹ̀rí wọn ni ìnàkí ebi èèyàn ló wà ní ẹ̀ ṣé eégún kọ́ náà nù ebi àwọn gbèrè sórí nígbà yẹn bí ẹni ń dẹ́rù bá yín ní eégún fi ń dẹ́rù bá yín ewu ní tẹ wá sódì nǹkan tí wọ́n máa sábà tí wọ́n máa nàyàn lọ́rẹ́ ó ti di èmi ò lè promote violence tọ́gbà tí eégún bá tí ọba ṣe kíni tí ọkọ̀ ẹ dání tí ò nàyàn that's why fine
mo ti ní ká má jẹ́ ká àwọn ọmọ náà ti ṣaṣọ tó fáyìn tó neat pọ̀ mọ́ màá dà wá wọ́n mọ̀ ẹ́ nígbà tí wọ́n bá fẹ́ máa bọ́ bàjẹ́ tó gbàdà lọ sọ fẹ́ sábà aládàá sáwọn ọmọ ìyá àwọn ọmọ tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ nìkan tí wọ́n gbà kan máa má dà kọ́ máa fi àdá wájú mi ètò yẹn ìsoko títí wọn pè lógún ọba àgbà kò lè wọ bí mọ́ àfijọ́tọ̀ ó lè wọ bí mọ́ láti bí ọdún mẹ́ta báyìí owó ò lè wọlé sẹ́ẹ̀ àwọn ò lè wọlé eégún tí ọba ti gbọ́rọ̀ tí bàbá rẹ̀ sọ ọmọ àlè náà. Wọ́n kò gbọ́dọ̀ sí wọn gbọ́dọ̀ mú ọtí kankan bì ní tí wọn ò bá ti lè ṣe nínú mọ́sálásí ilé ọlọ́run là ààfin ọlọ́run láwàá yìí ààfin ọlọ́run tó yàtọ̀ sí ilé ọlọ́run tó yẹ káàfin ọlọ́run kóhun tó mọ́ gan ni mọ̀ ní ìgbéga ni bíi kìí ṣe ìjákulẹ̀ kìí ṣe ilé orí ibú ilé tó bá ti ṣe tó tí kíní ààfin tí yóò sábà ààfin ọba tó sábà ti wà ìjákulẹ̀ ni general tó di tí wọ́n demote tó di corporal ni bẹ́ẹ̀ ni ó ti di corporal wàláhì èyí olè ìfowókọ kábíyèsí mọ̀ bọ̀rìṣà àwọn ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ta ní jẹ́ kábíyèsí bó wọ́n lè ṣe máa fọ ẹ̀rọ àmọ́ ṣé kábíyèsí lẹ́ẹ̀kì òòṣà bíbọ ni èèyàn lè ṣá èèyàn ní máa bọ àwọn ṣùgbọ́n bá ò gbọdọ̀ bọ alẹ́ èèyàn ló dó ìsàlẹ̀ ẹ̀sìn èèyàn nu artificial èèyàn ní máa dá àrẹ́bọ òòṣà ọ̀dáyé yìí kọ̀dá mímí kọ̀dá ojú kọ̀dá imú kọ̀dá etí ẹ̀yin sàbẹ̀ ẹdẹ́tì ni ẹgbẹ́ ìwé ni òòṣà sẹ́wọ̀n kó òòṣà ní yín èyí tẹ́ gbọ́dọ̀ dì làkúnlẹ̀ bọ̀ ẹgbẹ́ ti dàkúnlẹ̀ bọ̀ ya wèrè nù náà ẹgbẹ́ tí wọ́n ní èṣù onílé oríta ṣé èṣù jẹ́ bàbá wa sórí ìta ló yẹ kó máa gbé nígbà tí wọ́n ń gbé inú ilé wèrè nílé pé ìta bó lẹ́sẹ̀ ní bàbá mi èṣù bàbá tiẹ̀ ti ń gbé ìta Ghana ló ti wá èṣù tèmi mọ̀ tó bá jẹ́ pé èṣù bàbá wa nílẹ̀ Yorùbá bàbá mi èṣù nílé oríta tó tẹ́ bá dé oríta ní ìsìn ẹ̀yà máa tọrọ báyà àti wèrè àbẹ ẹ máa rí èèyàn gidi lóríta àfihàn tí etí òtóòrùn bá ń pa tí à ń jẹ tí ò ní mọ́tò àbí bó bàbá mi ó ṣe di onílé oríta tí ò ní mansion bàbá ọba kò tó lè gbé láàfin àwọn tó mú sẹ́ẹ̀sì wá ẹ̀rọ gbọ́dọ̀ à ń sọ ìní kí sì ni mo lọ́gbà yìí èmi gbogbo tí mo ń sọ ìké sọgbọ́n àtẹ̀mí ntọ́lọ́ ẹ̀wọ̀n ọba ń sọ ni wípé ká máa sọ fún Yorùbá èmi gbọ́ ọ̀gbọ́n tó báyìí ìwọ̀n tọ́lọ́ wọ́n yìí kọ́ ọgbọ́n ní school wọ́n máa ń kọ́ kéwú ìyẹn máa intelligent physics chemistry everything knowledge ó lè wà ní kíní but you can never wisdom is a God gift ẹ̀bùn Ọlọ́run ni a sì máa ó lè sọ olówó dọ̀mùgọ̀ tó olówó tí ó gọ̀ ó lè jẹ́ kí president gọ̀ bẹ́ẹ̀ ni president Nàìjíríà ó lè jẹ́ kí president ìlú kó gọ̀ ó lè jẹ́ kí gómìnà kó gọ̀ ó lè jẹ́ senator gọ̀ ó sì lè gbọ́n àtọwọ́ báyà torí ànábì èsè èèyàn nígbà wọn bí kì í ṣe pé wọn bí nílé ọba o èèyàn la ọmọ òrukàn ni o Ọlọ́run wá jẹ́ kọ́ ọmọ òrukàn kọ́gbọ́n ọgbọ́n tọmọ òrukàn wá mú wá gbọ́wọ́ Ọlọ́run èèyàn 3 million kò sí ìlú tí wọ́n ń lọ ọbẹ̀ ní èyí níta ẹgbàá lọ́wọ́ ẹ mú lọ́wọ́ o ẹ mẹ́jọ kẹ́ni bẹ̀rẹ̀ intimidate yìí kò sí ìlú náà láyé tó nírú ògo tí mọ́kà ní ẹlàwọ́ náà fẹ́ bí nígbà tá a ti pò sàrẹ́ tó jẹ́ pé ìlú náà àwọn èèyàn ọmọ ṣe kí ni wọ́n mọ̀ wá lù wá ìlú tí a ti pò sàrẹ́ ìlú tí a ti pò sàrẹ́ ọjọ́ ìlà rẹ̀ ti dáa gbogbo ìlú tẹ́ bá rí nísìn Egypt ti wà kí mọ́kà tó wà kí ló ṣẹlẹ̀ nísìn sí Egypt àti mọ́kà èwo ní ọ̀gá a ní àwọn èèyàn 3 million 11 million wọ́n lọ ẹbẹ̀ lọ́dún
ẹ mú ìlú kan wá tí a ní ọdún lẹ́ẹ̀kan náà tí ì ṣe pé wọ́n kàn ń lọ díẹ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀mejì. mo fi ní ẹ má jẹ́ kí àwọn baba ńlá wa tó ti ṣàṣìṣe lọ ẹ má dìnnà ìwọ̀n ànábì ò dìnnà ìwọ̀n bàbá rẹ̀ wọ́n wá kó sì fọ̀ wọ́n mọ́. Ibrahim náà sọ̀rọ̀ bàbá rẹ̀ ò dìnnà ẹ̀ ọ fọ̀ mọ́. ìní fún àwọn baba rẹ̀ ní ẹ̀ma sàdúrà ẹ̀yin big of the mouth ìgbà rẹ̀ lọ́rọ̀ ìgbà tí ìgbà sẹ́rí ẹ bá ti wá bí àròlé ọlọ́run ìgbà sọ̀rọ̀ àwọn.